gbé fóònù yìí fún lẹ́kọ̀ọ́ yóò máa tìlera wọn ọ wà láyé ń sọ wàláhì òdodo rẹ òní ọmọ ní ntọ́fẹ́ níláyé irọ́ rẹ ò sì lè gbé ọ débi tí ọlọ́run bá kádàrá kó o ní sékéni òní débẹ̀ ẹja lórí mu dání lẹ́yìn náà káráyé sá ìjọba ń pè ní ráyé sá ni pé òní kọ́ ayé máyà àlìkíyàmà ló gbé síwájú lójoojúmọ́ mùsùlùmí káyé léyà torí pé sórí ilẹ̀kùn kú yìí wọ́n máa ń kàn án fún yà lógìgì ni mùsùlùmí yóò kò ní payé tì pátápátá tí wọ́n bá lọ lè sùn tí wọ́n wà níta wá kúlù anibọ́lọ́mọ́lọ́wọ́ ó jẹ èèyàn ó kú jẹ bọ́lá ní yọ da fún yóò kú da fún bọ́lá bá sì nù ní da fún ẹni fẹ́ sùn tèmi yóò sì sùn lọ́tọ̀ yóò wá tóbi gbọ́dọ̀ bẹ̀rẹ̀ gbọ́dọ̀ ọkùnrin yóò máa tóbi sí ẹni tí máa ń sùn bóni máa ń tóbi ni àwọn sàhábà gan ò sùn gbọ́dọ̀ lọ ní tábà pé òrùn jọ jí máa gbọ́dọ̀ lọ ní kí wọ́n ṣe pọ̀sọ̀ àwọn ìlà ìdíkiri lẹ́wọ̀ zẹ́rù lè bẹ̀rẹ̀ ẹ fi títà rírà alẹ̀ ẹ wá ṣe bó ẹlẹ́lẹ̀ kíjí máa ẹ má fi ayé ba ọ̀run jẹ́nu ẹ má fàyè bọ̀ ọ̀run jẹ́ lọ́lọ́run sọ yẹn nígbà àwọn kíjí máa tàbá ìdákò ìyá tó sọ̀rọ̀ àti fáńtẹ́ ṣòro fẹ̀rẹ̀ adì wọ́n tẹ̀gú min fadlillah aláwọ̀ bá ní ẹ padà sí ibi ẹ̀fọ́nká ẹ máa wọ ọlọ́ọ̀lọ́n káàkiri ọlọ́ọ̀lọ́wọ̀ lè wọ́n lẹ́yìn ìdíje wọn ọlọ́run tó ní ẹ tó padà sí ṣọ́ọ̀bù yìí ẹ má fi ọ̀run ba ayé jẹ́ ẹ má fàyè bọ̀ ọ̀run jẹ́ ẹ sì má fi ọ̀run náà ba ayé jẹ́ méjèèjì náà ayé náà ní méjèèjì náà lọ́run ọlọ́run kọ́ mọ́sá ìsànú wa kọ́ sànú wa ká máa ṣe déédéé láàrin ara wa lẹ́yìn náà ọlọ́run ọba Allah ó gbé wa jìnnà sáwọn ìwà tí ọ̀dà tí ìmọ̀ ti jẹ́ muslim àwọn yóò máa wọ̀ wọ́n wà ní ẹ̀yin mùsùlùmí lẹ́fẹ́ tán ayé sí wọ́n àìkí wọn náà tó wá rí báyìí iyọ̀ láàfin tọ́ bẹ̀rẹ̀ sí bí iyọ̀ náà bá wá bàjẹ́ ẹ̀dá kun torí tọ́lọ́run ọba Allah kí náà fi tọ́yọ̀ sí kéèyàn máa pààyàn aláwọn mùsùlùmí tí wọ́n ń pààyàn lẹ́kṣọ̀ tá a gbé lọ ìlú tá a lọ láìpẹ́ mọ́ṣáláṣí tá a wà ọ̀kan náà àwọn ọmọ ìyá kan wá bá mi ó ní imam onígbàtẹ́ kọ́kọ́ wá ní ọdún kẹta sísè gbogbo tẹ́ ń sọ òun náà wò yìí ó ní ìgbàdọ́ làwọn afẹ́ kó yé òun ẹni tàwọn yìí máa ń tójú bọ́lé dáadáa yìí máa ń sóògùn dáadáa ẹni tàwọn yìí náà ti kò tóbi lọ́jọ́ dé o òde ìlú bí dájú sọ́ńtì lọ lónìí òun ra ọ̀kadà yìí wọ́n wá tà òun wá yáwó òun fẹ́ ra mọ́tò òun ti sàn tán ọ̀rẹ́ òun kan wá lọ́wọ́ mú un lọ́dọ̀ alájò kan tí ó bá wọn ṣáájú tó wọn fi tètè rí owó yẹn san kí lóò anábìsí ni ká máa sọ tá a bá jẹ gbèsè Allahumma kfini bi halalika ani haramika wa aghnini bi fadlika amma siwaka wallahi tí n bá ń ṣe ọlọ́wọ́ san gbèsè ọlọ́mọṣà sàn tọ́lọ́ ní kọ̀ọ̀kan wa nítorí kọ́ máa ṣe ó ní àṣẹ wọn fẹ́ ta òun fún babaláwo yìí wọn ni wọn ti dúnàdúrà pé wọ́n ti sọ pé iye báyìí pé nígbà tó dé pé èjì rẹ̀ náà ti jù báyìí náà ọ̀nà ọmọ sọ lórí ibú jẹ ó ní òun kà wá ta sẹ́wọ̀n létí pé tọ̀ tó bá kú kẹ́ bá mi sẹ́ndì ẹ̀ wọ́n wá wò pé kí ni ẹni ìgbúra tó wá tà wọ́n wá rí pé òun náà ní ló gbé wá ọlọ́mọ sọ lórí ibú jẹ oníwọ̀nla olóhùn wa ju òun náà farabalẹ̀ lòun ní baba ẹ̀pẹ̀lẹ̀ bó ní ṣé ẹgbó náà dáadáa wọ́n lè máa fẹ́ yẹn ṣe olóhùn wa farabalẹ̀ fún wọn kàn ní baba ẹ̀dàkùn ìgbòlagbàlá yín bí òun fẹ́ tọ̀ baba ọlọ́run ló ní mà yín bí mo ṣe débi gan mo rí pé àdúrà mi ti ṣe kí ni ó ti gbà baba gbé baba ṣe rí àga baba náà ti ń kó gbogbo àwọn nǹkan burúkú tó gbó nítorí wọn kọ́kọ́ gbé nǹkan mu fún ni yé tojúlé ká ẹni ó lè ń bá ní ọmọlúwà tí mi lọ́wọ́ ẹ̀ ọ̀rẹ́ ẹ̀ ló ń fẹ́ ràn lọ́wọ́ àbí ọwọ́ fẹ́ tà bóun ṣe dé ibi tó wọn tọ̀ tán báyìí wọ́n ti wọ òun lọ́ọ̀kan wọ́n béèrè pé bàbá ìbò lẹ́jẹ́ ra omi níbí omi pé wọ́n tà wọ́n ní lọ́ọ̀kan mi lọ́wọ́ ní ìbọ̀ ṣé omi yẹn tutù ló ń bá sàn lọ́n tóun ra omi tán báyìí tóun yí sẹ́yìn ẹ̀yìn ṣọ́ọ̀bù rẹ̀ ń ta omi eré tètè òdìlé ó ní ìgbà tóun wà nílé bàbá wọn òun wá ń sọ fọlọ́ pé wọ́n lọ tó bá fi là mí lọ́dọ̀ bàbá yìí iye tí ń sóògùn mọ́láyé mi tó bá yìí là mí nulẹ̀ ó ní wàllá òun sì wá lérí fọlọ́ pé torí pé nígbà tó lọ ti là òun rí i pé òun ti jẹ́jẹ́ wájú Ọlọ́run mo níbọ̀ jẹ́jẹ́ náà ó padà jìyà náà ni ó padà sórí ibú náà ni wa tawakkal ala al-hayy alladhi la yamut ẹ dákun wọn pààyàn nísìnyí ọlọ́mọdé àṣẹ mi
wọ́n mú yàn jáde nísìnyí wọ́n sì lù ń kan lérí wọ́n sì tara tọmọtọmọ ọlọ́mọdé asẹ́ni mùsùlùmí pààyàn mùsùlùmí sì fèrè èèyàn sọ̀gùn lẹ́yìn náà mùsùlùmí ṣe sìnà ẹni wá pé èèyàn mùsùlùmí má ṣe sìnà torí ìwọ náà fẹ́ kán dọ́dọ̀ ọmọ rẹ̀ àti ìyàwó ẹ̀ ọlọ́run wala taqrabu zina ọlọ́run bá ní ẹ má bá yàwó lásìkò ẹ̀yin náà níyàwó ńlẹ̀ bẹ́ẹ̀ sì níyàwó ẹ lábúrò ẹ lọ́mọ ìtẹ́ ẹ̀fẹ́ fúnra yín ẹ má fẹ́ fún ẹlòmíì aburú ńlá ni mùsùlùmí kìí sì ṣe liwaati láwọn ayé sọ́sàn lẹ́yìn ọkùnrin àtọkùnrin wọ́n máa láwọn fẹ́ra wọn lẹ́yìn sahaq obìnrin àtobìnrin wọ́n láwọn fẹ́ra wọn lórí àwọn òyìnbó ni àwọn òyìnbó sì ní wọn yàtọ̀ sí ẹranko tẹ́lẹ̀ náà ọlọ́mọṣẹ́wálé ẹranko tí ìbá ti ń gbọ́ làjú àwọn òyìnbó ọ̀làjú tó bá ti takò Quran ìyẹn ti kú ní mùsùlùmí ó ti di nǹkan mi mùsùlùmí mutí wọn ní alájì ọlọ́kọ́lé ọtí alájì ọlọ́kọ́lé ọtí wọn ní Islam ọ̀pẹ tọ́lọ́ ní ìwọ ní ọtí fájìtẹ̀lẹ́bù ọlọ́run ní jìnnà kó mẹ́ mùsùlùmí ta tẹ́tẹ́ mùsùlùmí lọ lè máa lè yáwó èlé mùsùlùmí sọ̀rọ̀ ẹ̀yìn mùsùlùmí pẹ̀gàn mùsùlùmí fìyàn sí yẹ̀yẹ́ torí wọn fi ń fi yẹ̀yẹ́ lónìí kí lọ́mọ tó wà ní kádàrá tiẹ̀ mùsùlùmí àtìmáṣe kí ni a máa sàpọ́nlé àwọn èèyàn mùsùlùmí a máa sàdúrà fáwọn èèyàn wọn bẹ lọ́wọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ Islam wa kọ́lọ́mọdé ọba jẹ́ gbogbo tọ́da pátá ní Islam lọ́wọ́ gbogbo tí ọ̀dà pátá ó wà nínú ẹ̀sìn mi ẹjí Islam ò tó wa ní fàárí ọlọ́wọ́n bá ní wa man ahsanu qawlan mimman da'a ila Allah ọlọ́wọ́n bá ní kò sẹ́ni tó ń sọ̀rọ̀ tọrọ rẹ̀ tẹ̀sán lọ́dọ̀ Ọlọ́run tó ẹni tí ń pèpè sójú ọ̀nà Ọlọ́run ẹjẹ́ a máa fi ìwà wa pèpè níbi iṣẹ́ ààyè nasba Islam yamshi bayna an-nas ẹjẹ́ ká di Islam tí ń rìn ní àárín ìlú tí wọ́n ti ń rí wa báyìí ká máa rí Islam lára wa wípé alájí àfi ẹ̀yin náà lẹ́lẹ́ ṣe bẹ́ẹ̀ torí Muslim ní ká máa tún tí ọ̀dà ṣe àwa ní kálukú lẹ́nu ilẹ̀ ayé tá a fẹ́ tó ayé ṣe ayé ti bàjẹ́ zọ̀hárà al-fasadu fil barri wal bahri mimma kasabat aydi an-nas àwọn mùsùlùmí nìkan ló kù kádà fún torí tọ́lọ́wọ́n bá wa kájẹ́ ìsìlámù tí ń rìn láàrin àwọn èèyàn ọlọ́run ní wa qala innani minal muslimin káma wá fi ìsìlámù proud ní gbogbo tàbá sí kíni tàbá wà lára proudness of ìsìlámù òun náà ní pé kọ́ dáhùn gbọ̀nrẹ́ sí kámọ̀ pé mùsùlùmí ni wọ́n máa farun gbọ̀n wọn ìwọ tó bá jẹ́ mùsùlùmí máa lo tẹ̀lifáàbù ẹ̀kọ́ balẹ̀ dẹ́dẹ́ kámọ̀ pé mùsùlùmí ni ẹ lópin ìgbà tó ti wà nù Qur'an tọ́lọ́wọ́n bá ní yudinina alayhinna min jalabibihin ọlọ́wọ́n bá ní mo design jalibab fún ẹ̀yin obìnrin jalibab yìí ní kẹ́ máa ṣe kíni ní kẹ́ máa wọ̀ jáde wọ́n ní kẹ́ máa wọ àwọn aṣọ ìrẹ́pẹ́ ẹ̀wọ̀n náà gbẹ̀dẹ̀ aṣọ ìrẹ́pẹ́ àwọn aṣọ tí ọkọ máa rí tí ò ní fẹ́ yàwó mi ní bọ̀rọ̀ àgbẹ̀mọ̀fẹ́ yàwó bí ò ní fẹ́ bọ̀rọ̀ lásọ káwọn tó ń da nǹkan rú lórí táwa náà máa ń fẹ́ yàwó sí àti ṣe àwọn tí wọ́n wọ́kọ̀ tí wọ́n ṣe kíni tí wọ́n rọ́kọ ká máa sọ̀rọ̀ kọ́ máa yanjú ìgbé yìí méjì bá ṣe ẹ̀ka lẹ́yìn ìgbà yẹn kọ́ sí wàá ronú pé òun fẹ́ tó tún dáwà náà bàbá mi eyín rẹ̀ ká lágbára o nídìí bẹ́ẹ̀ ẹ̀dá kan torí tọ́lọ́wọ́ bá wa ẹ̀jẹ̀ á máa wọ jàlibáàbù yìí ọ̀ṣọ́ ẹ̀sìn Islam ni ẹni tí bá ń tijú rẹ̀ nígbà tí yẹn tijú Islam tí yẹn deny Islam ẹ má jẹ́ deny Islam kí Islam ọmọ deny wa arákùnrin kan ọ̀dà kọ́mpìnì lẹ̀ àwọn kìrìsìtẹ́nì ló lù níbitì ọwọ́ ní mùsùlùmí lókùn tó ń fẹ́ gbà àwọn mùsùlùmí wọn ti interview kírọ́ọ̀sì tó ẹni tó kọ́kọ́ kó jẹ kírọ́ọ̀sì tí òfìlẹ̀ ọwọ́ àmì wọn wá bí bọ́dà pé àbúrò muslim ṣé mùsùlùmí lẹ́yìn káma yóò religion títí mdc ti pinnu pé mùsùlùmí lọ́wọ́ ṣe kíni lọ́wọ́ gbà tó wọ́n bá wo kírọ́ọ̀sì ó pé ilé àwọn jésù rèé ní I'm not a Muslim sir you are not a Muslim sir thank you ṣe wọ́n tẹ̀lé paasi ibi rẹ̀ ó deny ọlọ́run ó deny Islam ọlọ́run ti ṣe kíni ọlọ́run sì deny ẹ̀ ẹni ìwé ẹ̀ dáwọ́ ti fẹ́ gbéṣẹ́ fún ọ máa ní rẹ́sì wọn ló ń ṣe gbé àmì Muslim àmọ́ yín ṣe dáadáa pẹ̀lú yín sórí ní tó sọ yẹn wa qala innani minal muslimin ọlọ́run bá lóní kọ́ sọ bẹ́ẹ̀ máa sọ pé àmì Muslim tọ́wọ́ fẹ́ kọ́lé Muslim tọ́wọ́ fẹ́ ramọ́tò dẹ́kun mùsùlùmí ni ọ́ tọ́wọ́ tí ọba fẹ́ wọṣọ kábọ̀ pé mùsùlùmí ni ọ́ tọ́wọ́jọ́ ọkùnrin kama tọ́wọ́jọ́ obìnrin kama kọ́mọ fi Islam proud wà táwọn ọmọ ẹ nítorí pé ńgbà tó bá fi Islam proud máa sórí burúkú lókùn tó fẹ́ fi proud ọlọ́run ní ẹni bá sẹ̀sìn ní ilẹ̀ Islam òfò ní ó ṣe Allah ló sọ bẹ́ẹ̀ wọ́n mọ̀ yẹ bìtẹ́ gẹ́gẹ́ ilẹ̀ Islam ọlọ́run ẹni tó bá lọ lè mú ẹ̀sìn mi ẹ̀tọ́ sí Islam fala yuqbala minhu ìdí ń ṣe ní ànígbà lọ́wọ́ ẹ̀ ó wà fil akhirah tọ́wọ́ wá di ọ̀rọ̀ mẹ́lẹ̀ khasirin yóò wà nínú àwọn tí ó ṣòfò wáyé tó máa fi aṣọ àwọn ẹni òfò tó máa fi sèfàrí
tọ́mọ̀ fi múra àwọn ẹni òfò ọmọ fi ṣe fáàrí part of Islam ẹ̀sìn tá a máa fi hàn ní kódà àwọn òyìnbó gan ti mọ̀ pé Islam nìkan náà lẹ̀sìn Ọlọ́run wọ́n kàn dọ́gbọ́n ní gbogbo wàhálà tí wọ́n bá kàkiri ayé ni wọ́n fẹ́ wo Islam torí wọ́n mọ̀ pé Islam yẹ òun náà lẹ̀sìn òtútọ́ òdodo sì wà ń bẹ̀ àwọn òsìfò òdodo irọ́ làwọn jẹ anyway tó bá wà ọbẹ̀ tẹ business card wa kọ Kọ́lá Wálé nígbà wa dọ́dọ̀ alájì kan wá ní Wálé gbọ́dọ̀ kọ́ Ismail gangan ní orúkọ mi wọ́n kàn kọ́ Kọ́lá Wálé yẹn sí torí àwọn bá ń gbàṣẹ́ lọ́dọ̀ wọn ó ti dìsífà rẹ̀ Wálé Kọ́lá nǹkan náà lọ́wọ́ máa bá ká nígbà alájì kan tó fẹ́ gbé kọ́ńtrátì bílíọ̀nù fún torí Wálé Kọ́lá pé àwọn pípò yìí wọ́n máa kọ́kọ́ sàn dáná wá lọ sí ilé ìjọsìn wọn kò ní mọ̀ pé Ibrahim lọ́wọ́ lábẹ́ Kọ́lá àti Wálé ẹlẹ́mìí tó mixẹ̀ Ismail àbí bàbá dẹjẹ́ Yakub ló wà ní Isma Kob àti yahoo.com kí ló fi pamọ́ iṣẹ́ tí ọba jẹ́ sẹ́ẹ̀rẹ̀ bó owó láwà ní lọ́bẹ̀ wọ́n gbé fún ọ bó fárún gan lọ́bẹ̀ bọ́lá bá ní kì í ṣe tiẹ̀ ó ní ṣe kí ni wàlá ò ní rí gbà kọ́ wọ́n mílíṣkẹ̀tì lọ́bẹ̀ wọn ní gbé fún ẹ tó o bá sì ní tiẹ̀ náà ní tọ́ bá wo jẹ̀lẹ̀ báàbù débẹ̀ wọ̀lá wọn ní hẹ́yìn àwọn sísè àtàtì wọn káàkiri àwọn ilé yàrá màánà ni wọn. nídìí bẹ́ẹ̀ má jà disi fọ̀rọ̀ abẹ́lẹ́ wọn nínú àánú rẹ̀ ẹni wọn bá táwí ọlọ́mọṣẹ́ ìgbàlẹ̀ sí fún wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh.